Kasinate mo ń sọ fún ẹ bí mo ṣe wà níbí báyìí apá mi kan ọ̀run ló wà apá mi kan ayé ló wà gbogbo ohun tí wọ́n ń ṣe lọ́run lèmi rí ohun tí mò ń rí láàrin ìṣẹ́jú kan gbèrò mi ìbá rí máa gbègbè ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Alangere o alangere leto bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí. bí ọ̀bá ronú kàn mí láti inú ilé ẹ̀ bóun fẹ́ rí mi tó dẹ̀ ń bọ̀ lọ́dọ̀ mi ẹsẹ̀ kankan tó gbé ẹ̀ tó máa fi dọ́dọ̀ mi gbogbo àṣìṣe ẹ̀ gbogbo àìsàn ẹ̀ ń parẹ́ ni tí nǹkan kan gbá tó ń sì ṣe lẹ́yìn tó rántí mi kó lọ yẹ ara ẹ̀ o. Alangere. orí ti tán orí ti tán o kò sórin náà orin olórin anybody nǹkan gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orin tí ẹsẹ̀ àkàkọ́ pátá orin Síkírù Àyìndé ń kọ. Alangere. ẹ̀wọ̀n orí fìlà tí mo dé nígbà tó dé wọ́n ń ta fìlà ẹ̀ ní nǹkan ṣílẹ̀ márùn ẹni tó bá rí kẹ̀kẹ́ ní ẹgbà ẹ̀ náà olówó ọlọ́lá kan ni. so ẹni kan ra fìlà yìí Ismaila náà ń pè wọ́n lè jí fìlà yìí lọ níbẹ̀ náà ni ó ti dorí pé ẹ wá gbọ́ alágbó wa ẹ̀ jí fìlà ọmọ ọlọ́mọ kò tó pẹ́ ọjọ́ tó jí kẹ̀kẹ́ kan gbé lọ. wọ́n tún fi yẹn kọ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́sọ̀ pé Alangere. bí èmi ṣe bí mo ṣe mú Àyìnlá Ọmọwúrà èyí fún mi ọ̀tá la fi bẹ̀rẹ̀ ọ̀tá bẹ́ẹ̀ ni ọ̀tá la fi bẹ̀rẹ̀ wá ṣeré kan níbi bàtà mẹ́rin níbi olóògùn ibi. Alangere. kò sí irú èpè tí n ti ṣe fún àwọn ọkùnrin tán bẹ́ẹ̀ ni Alangere. mo tẹ́ ẹ̀kọ́ ni fún Tinubu àbí kí n kọ́ gbogbo. bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Alangere leto. àbí mi ní May 1927 wọ́n bí mi sí abúlé Iléṣẹ̀mọ́ ibẹ̀ ni wọ́n pè ní Balógun kọtasì lónìí lẹ́gbàá Òwòdè ní ìgbẹ̀yìn náà bí mi sí. bẹ́ẹ̀ ni àwọn abọ̀ ṣàná bí mi ni kọ́lá mọ́pàá ní Adébọ̀rẹ́ o inú Adébọ̀ lèmi. káàbọ̀ sórí ètò yìí lónìí bàbá tí ẹ fẹ́ gbóhùn yìí èmi gangan ni wọ́n pé 98 years. bàbá kí lè sọ fún wa nípa fújì nílẹ̀ Nàìjíríà ìtàn tẹ́yìn mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. ìtàn tí mo mọ̀ ò ní wípé nípa fújì wéré ni wọ́n lò di fújì Àjísàrè ló di wéré Àjísàrè ló wà ọjọ́ táwọn bá fẹ́ tán tí gbogbo ọmọ máa ládùúgbò tán máa péjọ nílẹ̀ yìí a máa ń péjọ sí ibi Ṣàpọ́n yẹn níbi báǹkì níwájú ibi ẹ̀ ni wọ́n ń péjọ sí tààrà àgọ́ kààrà gbogbo ibẹ̀ ni wọ́n ń péjọ sí ní ìlú Èkó a máa ń lọ sí Tafawa Balewa ọmọ máa ń lọ sí Tafawa Balewa nílùú Èkó láti ibẹ̀ yẹn Àjísàrè nígbà tó yá ẹni tó dẹ̀ jẹ́ olórí nígbà náà òun náà ń pè ní Kawu Aminu ọmọ Ìlọrin ni a ò mọ bí orúkọ ẹ̀ ṣe ń jáde bí gbogbo wọn bá ń sọ̀rọ̀ Kawu Aminu yẹn èèyàn pàtàkì Òyìngbò ló ń gbé lẹ́kọ̀ọ́ Òyìngbò ló ń gbé nígbà náà Kawu Aminu à ń pè kàn ní Ẹ̀sà Àbẹ̀ní yẹn àwọn ń ṣàjísàrì wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn kò tí sí lù ká máa kọrin ká máa lùlù sí kò tí sí onífàájì náà ń pè àwọn yẹn nígbà yẹn ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ títí di 1947 yẹn ni eléyìí ọmọ máa lérí bítọ̀ ọmọ máa lérí lọ́hùn 1947 náà fojú ara wọn kanra wọn wọ́n mọ̀ra wọn ríra wọn o àwọn Àjísàrè yẹn wọ́n mọ̀ra wọn o ṣùgbọ́n pé ẹ̀yin dúró kémi dúró Abẹ́òkúta ń bí báyìí ló ti ṣẹlẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ níta Olówu l'Abẹ́òkúta ń bí ní 1947. àwọn olópàdé tọ́jú wọn jọ. Ẹ̀sà Àbẹ̀ní pẹ̀lú Kawu Aminu yẹn ni wọ́n jọ pàdé níta Olówu ṣùgbọ́n ìkan tètè dé ìkan ò tètè dé Kawu Aminu Ọláríbigbé mi yànda koríko fún wa lówó ọmọ làjò lọ tó dúbá fún mi lọ́mọ máa ṣe ìbúdọ́lá máa sọmọ rí un díà ó ti dé ṣùgbọ́n gbéyà pípẹ́ tí Ẹ̀sà Àbẹ̀ní pẹ́ kó tó dé Kawu Aminu ni wọ́n fún ní kọ́ọ̀pù náà gbádí fún
lọ́dún yẹn ní 1947 January bí nǹkankan ní ọdún náà lọ́hùn. Àwọn míì wo ló tún wà níbẹ̀ yàtọ̀ sí Ẹ́sà Bẹ̀níkà wà nínú? Àwọn Ẹ́sàká wà láyé, Òjíǹdó wà láyé, Kèlání Yusuf wà láyé, Bàbá Sámì ní Ìtòkù ó wà láyé. So gbogbo àwọn olórin wọ̀nyẹn náà ni wọ́n pín síbẹ̀. But àwọn Jíwéré àtàwọn Ẹ́sàká orin wọn yàtọ̀. Bó ṣe yàtọ̀ gbogbo olórin ìkànṣe náà ni wọ́n àjọṣe tó wà lẹ́ àárín. Èmi ni mo introduce Kàwú Àmínù sí Ẹ́sàká. Bẹ́ẹ̀ ni èmi kéré púpọ̀ o ṣùgbọ́n èmi mo introduce tí wọ́n dẹ̀ mọ́ ara wọn torí Kàwú Àmínù àwa wà ní 32 Market Street. Kàwú Àmínù wà ní Kádàrà mọ́ Kádàrà Street níbẹ̀ yẹn. Gbogbo bàtà ń sọ yìí wọn àti ìpè ní Fújì. Mo rárá kò tí Àjísàrí ni wọ́n bá débẹ̀ nígbà tó pẹ́ tí àwọn kìíní dé Láìgbàdé bí Láìgbàdé ni wọ́n ń pè é Sàká Láìgbàdé gbogbo wọn bí gbogbo wọn l'Àjísàrí. So Kàwú Àmínù ni ó ń jẹ́ aṣíwájú nígbà náà níbikíbi tó jẹ́ pé ìjọ tó wá fẹ́ jáde láti Èkó láti Gbá látàwọ̀ wọ́n máa wá ìfúndò láti Ìbàdàn Dáúdà Ìkó Àkàrà wọ́n máa wá. Báwo ni ó ṣe wá ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹ mọ̀ gbígbà kan báwo ni gbogbo ẹ̀ ṣe wá ń yí báwo ló ṣe yí tẹ̀yìn mọ̀. Nígbà tó di ìtàlá Jíwéré kò ṣàjíwéré akọ̀dídé ṣẹ́mọ̀ nígbà yẹn àwọn oní tẹlifíṣàn wọ́n wà tán rìkọ́dù àwọn èèyàn kalẹ̀ lójijì akọ̀dídé rí pé Síkírù Barrister yẹn so pé akọ̀gbóhùn ẹ̀ lójú tẹlifíṣàn tádé wà ń wò tó wá sọ wípé Àjíwéré ní orúkọ eléyìí kìíní máa jẹ́ pé wéré ló máa jẹ́. So wọ́n ṣe ìkíní ṣùgbọ́n bó ṣe ń ṣe gbogbo orin sákàrà orin àpàlà orin kan náà ló ń kọ́ mọ́ ara wọn kì í ṣe pé ó déédéé dá ní orin tiẹ̀ lọ́tọ̀. Lẹ́yìn tẹ́ bẹ̀rẹ̀ sí bọ́ Síkírù nǹkan àwọn olórin ní ìwòlẹ̀ tún bẹ̀rẹ̀ sí bọ́dẹ̀ ní àdúgbò olè gbàǹgbà tẹ́ bọ́ Síkírù. Èkó mo wà o 32 Market Street ni mo wà o 32 Market Street títí nọ́mbà 8 Market Street òyìnbó ẹni tí a ní gbogbo wa wà à ń gbígbẹ láti ń gbọ́ Síkírù. Lẹ́yìn àwọn tá a tún bẹ̀rẹ̀ sí gbọ́ lẹ́yìn Síkírù yẹn wàá bí Ìlọrí àwọn Ògìdán gbogbo wọn là ń gbúrò wọn gbà yẹn à ń gbúrò wọn wọ́n pọ̀ ní mo ṣiṣẹ́ mọ̀ pé lẹ́gbẹ́lẹ́gbẹ́ ní Lábẹ́òkúta bí báyìí náà bẹ́ẹ̀ náà ṣe pọ̀ náà nìyẹn. Bàbá gbogbo bàtà ìsọ tó ń sọ wéré àwọn Àyìnlá Ọmọwúrà ò tí ì sí. Gbogbo ìgbà táwọn ń kọ wéré àwọn Àyìnlá Ọmọwúrà wà àwọn náà ti ń kọrin àwọn pẹ ọmọkùnrin kan ní àtúnà yẹn ó dàbí pé ìyẹn ń kọrin gẹ́gẹ́ bí Saheed orin ẹ̀ pọ̀ orin àtúnà yẹn pọ̀ bá di júmọ́ nígbà tó ń lọ ó wá fẹ́ di nǹkan mi sí lára so ọ̀pọ̀ orin pẹ̀lú kéèyàn máa jẹun tí kò bá lára mu ìyẹn ló ṣe àtúnà yẹn. Ní Abẹ́òkúta bí àtúnà wà àtúnà yẹn. Abẹ́òkúta bí báyìí ló wà àtúnà. Area Ìgbẹ̀yìn sí Kéńtà mọ́ ibẹ̀ ni ọmọ yẹn máa ń wà gbogbo. Àyìnlá mọ́ ó ti wà ṣùgbọ́n yẹn nìkan kan ò gbórúkọ ẹ̀ àti gbórúkọ ẹ̀ rárá. Àyìnlá Ọmọwúrà ń ṣe tiẹ̀ Barrister náà ń ṣe tiẹ̀ ní Èkó yẹn ṣùgbọ́n Àyìnlá ti ṣíwájú tipẹ́tipẹ́ Àyìnlá ti ṣíwájú tipẹ́tipẹ́ Lábẹ́òkúta bí báyìí Àyìnlá ti wà látàyè Ganiu Alápàlà ó wà Ganiu Alápàlà èrò ọ̀nà ló máa rán yìnyín ọkà tó gbó Ṣọmú Gàgà ló máa rán yìnyín ọkùnrin o. Látara àwọn yẹn àwọn àgbéjàpá àwọn atẹniṣe mẹ́ẹ̀sì nǹkan kan gbogbo wọn. Orin nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ sí dàgbà tí tẹ̀ ń gbọ́ ń sìn kí ni ìyàtọ̀ tẹ̀lé ń bẹ̀? Ìyàtọ̀ tó pọ̀ gbòrògbòrò ní ìyàtọ̀ ẹ̀ o gbòrògbò orin tá à ń gbọ́ ń gbà yẹn orin tá à ń gbọ́ ń gbà yẹn ó máa ń dàbí pé ẹlẹ́dàá ń bá èèyàn sọ̀rọ̀ tí wọ́n bá kọ orin kan báyìí ó máa kó síyàn nínú ara gan-an ó máa kó síyàn ní ara gan-an ẹ wo orúfìlà tí mo dé yìí
nígbà tó dé wọ́n ta fìlà ẹ̀ ní pọ́n kan sílẹ̀ 5 ìwé ilé tí mo dé yìí wọ́n tàrí pọ́n kan sílẹ̀ 5 èèyàn kan dẹ̀ wá wọ́n ń ṣèṣì fìlà ẹ̀ káàkiri ẹni tó bá rí kẹ̀kẹ́ ń di ẹgbà ẹ̀ náà wọ́n máa gbà wípé olówó ọlọ́lá kan ni mélòó ni mọ́tò tó wà lórí so ẹni kan rà fìlà yìí Ismaila náà ń pè pé ó jẹ́ ọkọ sí àbúrò tèmi ló jẹ́ kí n rántí so wọ́n dẹ̀ jí fìlà yìí lọ wọ́n jí lọ níbẹ̀ náà ni ó ti dorí pé ẹ wá gbọ́ alágbó wá ẹ jí fìlà ọmọ ọlọ́mọ ẹ wá gbọ́ alágbó wá ẹ jí fìlà ọmọ ọlọ́mọ lọ wọ́n já sí dẹ́mádé ọ̀kẹ́ 6 lọ́jọ́ ọjọ́ aláìlá gbogbo ẹni tó gbé asíndẹ́mádé orí ìsúnmọ́ ìlà a máa mú ẹ wá gbọ́ alágbó wá ẹ wá gbọ́ alágbó wá ẹ jí fìlà ọmọ ọlọ́mọ lọ. Ohun tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́tí. Lẹ́sẹ̀kẹsẹ̀ báwo lẹ ṣe ń pè Ganiu fìlà tí mo dé ìná ń pè bẹ́ẹ̀ nígbà yẹn asíndẹ̀mádé asíndẹ̀mádé náà ń pè nígbà yẹn àfìlà àfáà kọ asíndẹ̀mádé nígbà yẹn wọ́n dẹ̀ ta ní pọ́ǹkan àti sílẹ̀ 5. Gbogbo lẹ́ni yẹn fi fìlà sí tán fi gbé. Ọlọ́run ló mọ̀ boston lórí iṣẹ́ àtòjókòó Ọlọ́run ló mọ̀ ṣáàjì fìlà asíndẹ̀mádé bọ́n ṣe jí fìlà ẹ̀ náà kò tó pẹ́ wọ́n tún jí kẹ̀kẹ́ kan gbé lọ. Wọ́n tún jí kẹ̀kẹ́? Wọ́n jí kẹ̀kẹ́ o. Wọ́n tún fi yẹn kọrin? Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́sọ̀ pé asíndẹ̀mádé bàbá ń sẹ́mi àgbà ọkọ̀ lámúlá oníṣàṣe dànù nílé ayé ẹ̀ o asíndẹ̀mádé bàbá ń sẹ́mi àgbà ọkọ̀ lámúlá oníṣàṣe dànù nílé ayé ẹ̀ o rọ́jí tuntun tí yóò póṣù kan àwọn ọmọ wèrè wọ́n ti gbé kẹ̀kẹ́ wọ̀gbẹ́ rọ́jí tuntun tí ò póṣù kan ọmọ wèrè wọ́n ti gbé kẹ̀kẹ́ wọ̀gbẹ́. Orin ìgbà yẹn nínú orin ẹ̀mí lórí gbogbo àpẹẹrẹ tí mo lè ṣe orin ẹ̀mí lórí ìgbà yẹn gbogbo tí ọba lànà kótó tó bá jáde lẹ́nu láti orin ẹ̀mí ni gbogbo ìtàn kan nísìn orin ara ni ṣùgbọ́n nípa pé orin tó jẹ́ orin ẹ̀mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmísí Ọlọ́run tó wà lára orin ló wá jẹ́ kí orin ṣe máa gbé síwájú fúkẹ́fúkẹ́ orin ti tán orin ti tán kò sórin mọ́ ṣe bí àwọn kan ní wọ́n kọrin gbogbo ẹni tó ń kọrin orin olórin anybody nǹkan à ń fi orin wé orin ni tí ó ń forin wé orin ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ orin tí ẹsẹ̀ àkàkọ́ pátá oní Síkírù Àyìndé ń kọ ṣùgbọ́n ọdẹ máa ń rò pé lónìí orin yẹn orin àgbò kan tó ń jẹ káàkiri àgbò kan tó wà nínú ilé tó sọ àgbò tó ń jẹ káàkiri máa sọ pé ilé ọba máa jó lénìí ilé ọba máa jó lọ́la orin ẹsẹ̀ àkà tipẹ́tipẹ́ ni ṣùgbọ́n gbà nínú orin Síkírù náà sọ pé afrofuji apala aro jújú ó ti sọ pé gbogbo ẹ̀ lóhùn kó pọ̀ gbogbo ẹ̀ nígbà tí kò sórin tó máa kọ́ ló mú gbogbo ẹ̀ tó fi kó gbogbo ẹ̀ pọ̀ nínú ọ̀rọ̀ gbé gàrí bí ọ̀pá sọ pé orin tó wà lẹ̀ fún ẹnìkan ò lè wọ́n nígbàmọ̀ pò ní ti tán folúwẹ̀ kò sórin mọ́ o. Èyí tá wá ń gbọ́n sí nǹkan. Àlórin orin ara ìyàtọ̀ pọ̀ ń bẹ o. Irú èèyàn wo l'Àyìnlá Ọmọwúrà náà? Báwo lè ṣe m'Àyìnlá Ọmọwúrà sí? Àyìnlá Ọmọwúrà bí mo ṣe mú Àyìnlá Ọmọwúrà èyí fòǹdó Ọ̀tà la fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni Ọ̀tà la fi bẹ̀rẹ̀ Àyìnlá ọmọ tó le púpọ̀ ni Àyìnlá ò ní gbàfẹ́ ní kankan ṣe gbẹ́gbẹ́ sọ́n pèlè eégún mọ́gájí kò ṣe pé ó lọ jagun kan bì kankan ó ń dá adágbèjà fúnra rẹ̀ ni ó ní confidence nínú ara ẹ̀ ó dẹ̀ gbàfẹ́ lẹ́dà wípé Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan l'Àyìnlá Ọmọwúrà so bá a ṣe mọ́ra yẹn nígbà kan wọ́n ta bàtà kan ní UTC ló ta bàtà yẹn UTC ló ta bàtà wọ́n dẹ̀ ta bàtà yẹn ní ara ní pọ́n 2 àbọ̀ ara ní pọ́n 2 àbọ̀ nígbà tó wọ́n ta débi pọ́n 6 ṣá bàtà kan ṣoṣo yẹn Àyìnlá rà nígbà tó rà gbogbo àsìkò náà máa ń wọ ṣòkòtò kan nílà gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí tó bá wọ síngílẹ̀tì pẹ̀lú ṣòkòtò yẹn ìtòkù tàbí ìgboro tàbí àgọ́bà tàbí ṣàpọ̀nlẹ̀ máa rí bó ṣe wá láti ilé ẹ̀ náà nìyẹn o gbogbo gba yẹn kò tí ì ṣe kìnnìkan bàtà yẹn tó wá rà yẹn bàtà yẹn wá jẹ níbi kọ́ọ̀kì ẹ̀
kọ́ọ̀kì ẹ̀ èmi kẹ kọ́bùlà lèmi kò wá àti fún pé mú pọ́n mẹ́fà lọ ká lọ ra bàtà míì kò lè yá wọ́n wá sọ fún mi pé mo ń ṣe ó ní bẹ́ẹ̀ ni ó sáré dọ́dọ̀ mi ni ó wá kó bàtà ẹ̀ wá pé ó sáré dọ́dọ̀ mi ni mo dẹ̀ àmọ́ ṣe mo dẹ̀ bá ṣe láì jẹ́ pé mo gbà kọ́bọ̀ kankan lọ́wọ́ ẹ̀ rárá òun kò ní gbà fún iyọ̀ kankan ni nínú ọ̀rọ̀ kan tó ń sọ ń jó ni pé Àyìnlá máa ń jà lójú àgbo ó máa ń ṣe gbà ó máa ń ṣàwò pé kò sẹ̀ nílé àwọn tó ń sì bá bàbá wọn lò gbà ó sì wà bàbá wọn ò jàrí ìgbè kankan Àyìnlá tó jẹ́ pé aṣojú abẹ ní kò ní so ó wá ṣeré kan níbi bàtà mẹ́rin níbi olóògùn ebi èèyàn kan wà ń bẹ yẹn ìyá kan wà ń bẹ tó máa ń ta ráìsì kúkúrú báyìí ni ó bímọ kan pè ní Sáfì bóyá òun ti pé ọmọ yẹn bóyá ọmọ yẹn ò dá lóhùn ni bàbá Sáfì yẹn ọ̀gá ọlọ́pàá ni so bàbá yẹn wà ń bẹ òun náà wà ń bẹ gbogbo gbáyà ti dọ̀rẹ́ o èkó rèmi wà bí mo ṣe dé mo rọ ọṣẹ tó pé ìbẹ̀ ló máa wà ń bẹ mi náà dẹ̀ lọ yọjú síbẹ̀ ní bàtà yẹn ṣé kò pẹ́ tó bẹ̀rẹ̀ eré bó ṣe rí bàbá Sáfì nìyẹn bó ṣe ń jù sí bàbá Sáfì nìyẹn kó ń pọ̀ ọlọ́pàá àtijọ́ wọ́n ti kíní kankan ó ń bù ní ọlọ́pàá àtijọ́ ó dìjà ìjọ yẹn eré ẹ̀ kò ṣeé ṣe níjọ́ kan náà tí wọ́n ń pè kan lágbọ́mọlà ó dàbí pé wọ́n ní ẹ̀yìn kíní kan náà wọn àkàndá nìyẹn ṣá ìyẹn náà máa ń pè òun ṣoògùn káàkiri ìjọ yẹn náà bí ó tó ń ṣe rí yẹn bí wọ́n ń tọ́ fún àwọn ọmọ ilégbèé yìí pé ẹ̀sùnké tó gùn kẹ̀kẹ́ tó tún fi gbá súnké àsùnké ó gùn kẹ̀kẹ́ ó tún fi gbé àsùnké ọní ọmọ iṣẹ́ ẹ̀ ní ọ̀fẹ́ǹsì ńlá ní ọ̀fẹ́ǹsì ńlá nìyẹn ọní ọlọ́pàá ọní tó bá rí nǹkan ọní ọ̀fẹ́ǹsì ńlá ló ṣe ó dẹ̀ rí pé ẹ̀sùnké lọkùnrin ìkìtìkétì òbò ni ìyẹn náà bó ṣe ń tẹnu mọ́ ìgbé yẹn tó tàn tẹnu mọ́ ìké títí bí ìgbàgbọ́ ẹ̀ náà tó ṣe dàrú nìyẹn. Eégún Màgàjí ni o kò bẹ̀rù ẹnì kankan lẹ́dàá ẹ̀ ló bẹ̀rù o. Aláǹkéré. mo mọ̀ nípa Ọlátúnjí Yusuf mo mọ̀ nípa Ẹ̀sàkà gidi dáadáa mo mọ̀ nípa Kẹ̀lání Yusuf dáadáa nígbà tí dáàdì wa kú Kẹ̀lání Yusuf ẹni mo pè nígbà tó ojú ogun lè tẹ́ ní 1966 ó ní mo pè tí wọn gbọ́dọ̀ tán náà gbọ́dọ̀ ṣe nǹkan tó mímọ ní àwọn sọ́jà lẹ́yìn dáadáa kó sọ́jà wá sádùúgbò wa gbogbo àṣírí mọ́jú rèkété ni àsìkò àwọn sì ń gbọ́dọ̀ tán náà pàápàá wọn pé ojúkò kó máa wá ju bọ́ǹbù lé wa lórí lálẹ́ wọn nítorí pléènì ojúkù pé ibi bá ti rí náà máa ju bọ́ǹbù síbẹ̀ lóru. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nígbà yẹn. Ogun ti wà gbà yẹn gan ogun Biafra ti wà gan gbà yẹn rédíò Biafra tó máa sọ wípé Àpọ́ngbọ̀n ló ń wà yìí ó ti já bíríìjì Àpọ́ngbọ̀n kínní kan bẹ́ẹ̀ ló ń wà ó gbogbo ọjà jàǹkàrà ti tán kò sí nǹkan kan bẹ̀ mọ́ kínní kankan so bí wọn kan tó rédíò yẹn ń sọ yẹn wọn tó ti gbọ́ Yorùbá náà wọn Ìgbò rédíò Biafra yẹn kò jẹ́ kọ́kọ́ anybody balẹ̀. Bàbá ọjọ́ wo la bí yín gangan? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a bí mi ní May 1927 wọ́n bí mi sí abúlé Iléṣẹ̀mọ́ ibẹ̀ ni wọ́n pè ní Balógun kọtasì lónìí lẹ́gbàá Owódé inú gbẹ̀yìn náà bí mi sí. bẹ́ẹ̀ ni àwọn abọ̀ṣà náà bí mi o Ọlọ́run ibi tọ́lọ́run fi mi ṣọwọ́ sí nìyẹn wà rí pé tí àwọn ọlọ́pàá bá ń pààrọ̀ àbí kan wà rí àkíyèsí wa mẹ́ni ó lè jẹ́ kó máa tàgbó tàbí kó máa ta kòkè gbogbo ibi tí Ọlọ́run bá fi rú wa ṣọwọ́ sí ọdún mọ̀ pé àkíyèsí tọ́lọ́run kálọ̀ rẹ̀ bídé àtàṣe ìtàní ńlẹ́ni kọ́lọ̀ má panú Adébọ̀rẹ́ o inú Adébọ̀ lèmi o kọ́lọ̀ má panú arára o ṣùgbọ́n gbogbo bídíà gbogbo nǹkan tàṣe ìtàní kọ́lọ̀ ń pa ẹ̀ rẹ̀ ṣùgbọ́n inú Adébọ̀ kọ́lọ̀ jẹ́ kó yìí máa jó. May 19, 1927. Ọgbọ́n wo lẹ ń dá sí báwo lẹ ṣe ń ṣe pẹ̀lú gbogbo àwọn ìrírí àti ìmọ̀tẹ́ ti ní àwọn èèyàn jàǹkànjàǹkàn tẹ́ ń dárúkọ ìyọ̀pọ̀ ní wọn ló ti jáde láyé. Bẹ́ẹ̀ni. Ọgbọ́n wo lẹ wá ń dá sí ṣáàjídèwé ni. Kò sáàjídèwé kan kò dẹ̀ ahó òun làjídèwé jókòó ń bẹ̀ jókòó náà
kan dẹ̀ kó rí pé ìjókòó lẹ́yìn pé ìjókòó ẹ̀ náà rí òwe kan wọ́n ní ìdọ̀bálẹ̀ kì í ṣe wà á ní àwọn kan dọ̀bálẹ̀ inú wọn lóṣù yẹni pé tó ọmọdé bá ti ń gbọ́ràn ọmọ tó bá ti ń gbọ́ràn á gbádùn béèyàn bá gbọ́ràn kò ní gbádùn béèyàn bá ń gbọ́ràn á dàgbà béèyàn bá ń gbọ́ràn kò ní dàgbà mímọ̀ ṣe kọ́ gbogbo nǹkan bọ́ ọlọ́run tó dá sọ́mọ àtilẹ̀ gbogbo ohun tó wà láàrin ẹ̀ òun náà òun ló ń gbọ́ bùkátà lórí wa èkó máa jẹ ẹyẹ máa jẹ gbogbo kó máa jẹ nìkan mú nǹkan kan láti ibì kan àwọn kan á tẹ̀ máa fọ ọlọ́run wá ní ọlọ́run á ní alágbádá àná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn gbogbo ọ̀rọ̀ tí òbí tí mo ní gbogbo ọ̀rọ̀ yẹn á ní ọlọ́run jigbini bí àtẹ ìlẹ̀kẹ̀ tó jẹ́ pé èèyàn kan tó ní àtẹ mẹ́ta ẹ wá ń fi ọlọ́run kò sí nǹkan tí àwọn lè fọ ọlọ́run wé torí ọlọ́run kò ní irú kò dẹ̀ dá láfijọ́ kankan rárá èèyàn kan ò dẹ̀ lè sọ pé òun rírí táwọn gbọ́ àwọn ọlọ́run pè wọ́n bí ọlọ́run pè wọ́n bí báwo lọ́lọ́run ṣe pè yín báwo ló ṣe bá ń sọ̀rọ̀ ọlọ́run tí ó ní kí Mùsá tó lòun fẹ́ rí ọlọ́run ní kò lè rí mí ẹni tí ò ṣe rí ṣọ́ọ̀rọ̀ ẹ̀ máa ṣe gbọ́ àwọn tó ń sọ gbàdàgbàgbà tó ń wọlé tó ń wọ́pọ̀ bí ìgbà tó ọlọ́run jákọ́ lásán ni kò ṣe é súnmọ́ra kò ṣe é rí kò ṣe é kò ṣe é wò so ó ti pa gbogbo àṣẹ lójú fún àwa mùsùlùmí nísìnyí wọ́n ní òpó márùn lẹ́sìn máa lè ta tí ń gbọ́ nínú àdìsí Muhammadu jíṣẹ́ ńlá ìmọ̀ Ọlọ́run lọ́kàn àti rùn àtàwẹ́ pẹ̀lú sàkàyè yọ̀fẹ́ ní tó lówó àtàjì lílọ́fẹ́ náà lọ ràn lọ́wọ́ òpó márùn tẹ̀sìn máa lè ló bá pé ṣẹ́rí ìmọ̀ Ọlọ́run lọ́kàn yẹn kéèyàn tó lè máa kírun ó yẹ kán tírèènì wọn wọ́n tẹ̀ bí oṣù mẹ́ta oṣù mẹ́fà ni pé nǹkan tó ń jẹ́ ìmọ̀ Ọlọ́run lọ́kàn kan mọ̀ àìnímọ̀ Ọlọ́run lọ́kàn ló ń jẹ́ kọ̀pọ̀lọpọ̀ ṣìnà ló ń jẹ́ kọ̀pọ̀lọpọ̀ kàgbà kó ikú tí kò yẹ kó kú ńgbà àjẹsẹ̀ jí tí wàá mẹ́bàá adẹ́gbẹ́ sílẹ̀ apẹgbẹ́ ẹ̀ ní sọmọrí àdín àwọn ìmọ̀ṣọ́lá kóra àwọn ìjọ sínú àpọ̀ tíyantíyan ẹni tó ń jó lórí ìwà ìgbè ni òun ló kọ́lé kan tán ilé bá ń lọ lọ́nà Ìbàdàn tán pé Yásù rọ̀kì ilé ẹ̀wà ó lérí pé òun máa kọ́lé jọ ẹni bá wò léhùn bá ìfìlà má ṣì bọ́ lórí ẹ̀ bá ṣe pọ̀ tó àmọ́ bí góòlù tó ń gba kìnní kan tó ń gbàjọ yẹn so àwọn ara wa ni akọ̀wé alákọ̀wé agbábìkan tó pọ̀ níbi odò Ọ̀yọ́ àfiṣe ilé kéwú à ń kọ́mọ ní kéwú ń bẹ̀ àtúnṣe àrítọ́ka nínú ọmọ kéwú tá a kọ́ ń bẹ̀ òun náà ni ìmọ̀ọ́mù súnà Latif Akéwúkọwó ibẹ̀ láti kọ́ ní kéwú bẹ́ẹ̀ ló ti sáókè Kùránì bá a ṣe pọ̀ tó yẹn náà àwa méjì la kù èmi wà ní báyìí ọ̀rẹ́ wa yẹn wà lẹ́kọ̀ọ́ òun náà ti kú nínú ààwẹ̀ tó lọ yìí tó èmi nìkan Ọlọ́run wá ṣàánú èmi ni mo kàn mú dẹkù. ká gbọ́ràn sọ́lọ́run lẹ́nu ká gbọ́ fún ara wa náà kálukú náà ló lẹ́mìí tí ọba fẹ́ ṣe nǹkan tí ò da ẹ̀mí àmọ́ sọ fún pé nǹkan tó fẹ́ ṣe yóò da so bọ́dẹ̀ ìpọ́ ọmọ ẹ̀ kékeré báyìí náà ló ní bàbá ẹ má ṣe báyìí má ṣe báyìí pẹ̀lú ẹ̀gbọ́n sí ó mọ̀ pọ̀ Ọlọ́run ló ń bá ń sọ̀rọ̀ lásìkò yẹn. bàbá torí àwọn tó ń wà fún gbàgbà àkọ́kọ́ irùngbọ̀n yín kọ́ báwo ló ṣe jẹ́ bí irùngbọ̀n bí mo ṣe rí sí ni wípé iṣẹ́ Ọlọ́run ni ó tẹ́ jẹ́ kí n tó wá sọ fún ẹ níjọ́ kan mo sùn ní o mo ń lálàá wọ́n wá sọ pé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. wọ́n wá sọ pé wọ́n ń pè mí níbì kan ibi tí wọ́n ti náà ń pè mí yẹn ìgbà tí má fi débẹ̀ mo bá àwọn onírùngbọ̀n tó pọ̀ gan irùngbọ̀n tó wá láti báyìí ó wà ìmí ó tún ní bí ìgbà tí wọ́n design irùngbọ̀n yẹn pọ̀ gan ẹni tó dé lórí wọn ẹni wọn tẹ ó ń wẹ́lẹ̀ ni
Katsina tí ńgbà tí mo ń lọ lílọ tí mo ń lọ báyìí ńgbà má fi dọ́dọ̀ tọ̀hún ẹ̀ àwọn ọrùngbọ̀n yẹn ń ṣí kúrò nígbà wọn dẹ̀ ń fò lọ sí sọ́mọ̀ báyìí bí ìlà wà tí má fi súnmọ́ wọn gbogbo ọrùngbọ̀n tí wọ́n yẹn ń ṣí èmi ibi tèmi ń lọ àwọn jókòó àwọn kéékèèké tí ọrùngbọ̀n tí wọn ò pọ̀ wọ́n wà bẹ́ẹ̀ ibi kópọ̀ iná ó tóbi náà o so bẹ́ẹ̀mi kémi tó dé ọ̀dọ̀ ẹni tó jọ̀gà pẹ̀lú tẹ́síbí ọwọ́ ẹ̀ irùngbọ̀n yẹn ń kú gbogbo irùngbọ̀n ẹ̀ bó ṣe pọ̀ tó yẹ ó bí ìgbà tó bí wọ́n lẹ̀ mọ́ wọn yọ kúrò ó wá ń lọ tó wọ́n fẹ́ sáré lé mú wọ́n ṣe fi rí gbé nìyẹn. ṣé ká sọ bẹ́ẹ̀ tó bá nínú gbọ̀n gbọ́dọ̀ pàdé yín báyìí ní àdúgbò. ẹbí ó lè pàdé mi ṣé bí ó nínú gbọ̀n tèmi ní tèmi nǹkan tí irùngbọ̀n ti tèmi ó yàtọ̀ kì í ṣe yàtọ̀ dàtẹ̀. báwo ni ọ̀rọ̀ irùngbọ̀n yìí ṣe jẹ́. ó kàn fún síbẹ̀ ni ẹnìkan lè mọ̀ pé bí tó irun ti ń jáde lára èèyàn kan lè pò mọ́ bẹ́ẹ̀ èèyàn lè kan ló pò mọ́. ìdí tí mo fi ń dà sí ni pé mo sọ pé àwọn tí wọ́n bí mi hàn kì í ṣe Islam ẹlẹ́sìn kèfèrí ni wọ́n nínú ilé wa wọ́n ń ṣòro ń bẹ nínú ilé wa wọ́n ń ṣe òṣà wọ́n ń pè kan ní ṣọ̀pọ̀nà tó burú jù nínú gbogbo àwọn ràwa ní àníyàn so láti bẹ̀ lọ lèmi tí ẹ̀sìn Islam lóhùn èmi ṣe so mo dẹ̀ ń gbá kurukuru gbogbo ẹni tí n bá ti rí gbogbo ohun tó bá ń ṣe lè má ṣe bí èmi ti tápù Islam mọ́ anybody lára nìyẹn so bàbá kan wà lóde Ọ̀yọ́ yẹn àwọn Ìlọrin ni tipẹ́ bàbá yẹn ó máa ń dí aṣọ báyìí ló ń dí aṣọ so ó pè mí níjọ́ kan sọ fún mi ó ní kí n ṣọ́ra pẹ̀lú irun èyí ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa hù ń gbà yẹn ó ní kí n má fi abẹ kan gbogbo nǹkan tó ń jẹ́ irùngbọ̀n mi yìí o kí n má fi ọ̀bẹ kan rárá kí n filẹ̀ o ó ní kí n filẹ̀ o mo dẹ̀ ní kò burú mo dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ yọ èmi dẹ̀ filẹ̀ mi ò kún fà mi ì ṣe bá kankan mi abẹ́ ọkàn mi ní gbogbo bíbá yìí rárá tó ó lè ṣe kó já fúnra rẹ̀ ṣùgbọ́n ọbẹ̀ ọkàn mi nínú gbọ̀n rí. èdìdí kan wà nínú ọgbọ́n yẹn. bẹ́ẹ̀ ni kankan wà ń bẹ̀ àti ìṣèmọ̀ wọn ní àṣẹ̀ṣẹ̀ jáde akàn àmọ́ ibi tó ń lọ bóyá àrùn gbọ̀n yẹn náà ṣe máa bóyá ṣe lè tó fẹ́ pa nítorí ìgbà mi tí n bá débò mi ó máa ń dìde ó máa ń nà tán báyìí tó máa bọ́ sí wọ́n máa bọ́ sókè bọ́ sí gbogbo ẹ̀. Aláǹgèrè. ìgbà mẹ́ta ni ìgbà wọ́n ní ìgbà táwọn ń sọ mí báyìí a ní ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ yẹyẹ kọ́ ní ìgbà o torí ìgbà tó Ọlọ́run ti dáyé tó ti mọ́wọ́ kúrò nú ẹ̀ ayé ò tí ì parẹ́ tán á ṣẹ́kù àwọn èèyàn kan torí ìgbà tí Ọlọ́run ti dáyé ẹ̀ tó ti mọ èrè Ádámọ̀ ó mọ kabẹ̀ títí tí ó pẹ́pẹ́pẹ́ ó ti dá gbogbo àwọn ẹ̀dá oríṣiríṣi látẹnuṣẹ́ Ibrahim agbọ́ pé 30,000 ẹ̀dá lọ́lọ́run dá èyí tó jẹ́ pé bí ẹ̀dá ṣe pọ̀ tó yẹ kan ṣo ni ẹ̀dá tó pọ̀ jù láyé ní kòkòrò kò síbi tí kòkòrò sí ó wà nínú ojú ó wà nínú òmú ó wà nínú eyín à ń pè kòkòrò kan jẹyínjẹyín bí eyín ṣe lébi tó bó ṣe lágbára tó sàn ìgùn kìnìún gbogbo ẹ̀ kòkòrò kan dẹ̀ tó ń fò náà dá pátánì kòkòrò ló pọ̀ ju gbogbo ẹ̀dá tó lọ́nà ẹyọ kan ṣo ni wọ́n ṣe pọ̀ tó ẹyọ kan ṣo ni wọ́n ó wà lágbárí èèyàn ó wà lágbárí ẹ̀rùn ẹ̀dí àgùntàn mi fóò tó bá ṣe ń bọ̀ wá rí kòkòrò àjáde á máa rìn lọ mọ̀kúnmọ̀kún àwọn èèyàn náà ẹ̀rù ẹ̀ máa ń ṣu àrùn ẹ̀ pé àrùn ẹ̀ lélẹ́yìí yàrá ń sọ pé àrùn oríṣi mẹ́ta ló wà ìkan wà nínú igbó kan wà nínú èèyàn ìkan wà níbí kan oríṣiríṣi bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣẹ̀dá wọn mo ń dẹ̀dá wọn ó ṣẹ̀dá wọn tán Ọlọ́run wá dúró nígbà tó ti dá Ádámù ó dúró béèyàn tẹ òyìnra wọn fata baraka láhù hasanul alikin òyìnra wọn kò ń ṣe léyìí dáadáa Ádámù yẹn gbà tó dá yẹn èèmí kan ṣo tó fẹ́ sí àwùjẹ Ádámù tó káàkiri gbogbo ẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run bá gbogbo ayé sọ ni kò sẹ́ni tọ́lọ́run ò bá sọ̀rọ̀ so ara ló ń sọ̀rọ̀ fún kó wá kì í ṣe pé ọgbọ́n báyìí ara ibi tẹ́ẹ̀mí ẹ lọ ara ló ń sọ̀rọ̀ fún kó wá ẹni tó bá súnmọ́ lọ́dà dáadáa tó wà pẹ̀lú ẹ̀mí Ọlọ́run a máa fi ra ẹ̀ hàn kì í yẹ pé lágbájá wá ń bí òtà mẹ́rin rárá o kò sẹ́ni tó Ọlọ́run tí kò ṣe rí kò ṣe gbọ́ o irọ́ náà ń pa o irọ́ ni wọ́n ń pa kó ń gbọ́ pé gbogbo orí rédíò kún lóríṣiríṣi tí n bá rí ẹni tó kàkì tó gbójúlówó nínú wọn kó wá bá mi bẹ́ẹ̀ ni màá bí léèrè máa béèrè oríṣi mẹ́ta lọ́wọ́ ẹ̀ tó bá rí kan ṣo dáhùn máa pé kán máa yí. ẹ lè sọ kan fún wa ń bẹ̀ báyà bí tó bá dí. mo lè sọ àsọlẹ̀ mo lè sọ
ẹnìkan ní tó lọ́lọ́run pé òun bọ́ lọ́hùn sọ̀rọ̀ òun bọ́ lọ́hùn jẹ òun bọ́ lọ́hùn mu. Àkọ́kọ́ ni wípé irun pèpèjú yìí irun pèpèjú yẹn òun ló kéré jù nínú irun. Èmi àbí léèrè pé mélòó ni tiẹ̀, akọni àbí abo irun pèpèjú yìí náà béèrè pé mélòó ni irun pèpèjú ẹ̀ tó lóun ní mọ̀ òun ṣe gbá òun ṣàwọ̀ máa béèrè pé mélòó ni. Tó bá sọ máa bí léèrè pé kó sọ fún mi tó ń fẹ́ yàgbẹ́ ìyàgbẹ́ tó dẹ̀ fẹ́ yà kó sọ fún mi pé irú ìyàgbẹ́ báyìí ni ó fẹ́ ṣàn ó fẹ́ kì ní o kọ́lọ̀ wo ló fẹ́ mú wá kí ni ìwọ̀n ẹ̀ kílò ẹ̀ ẹ̀kọ́ máa lọ practice ẹ̀ kan tó wá rárá ìkan tó kù mo fi pamọ́. Yes. Ẹ tún dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Sheikh Jamiu Adélàní Dìdésọ́lá bàbá dára tán ọmọ dára tán ni àwọn ọmọ mi ló sọ mí ní bàbá dára tán. Mo dẹ̀ tún gbogbo wọn tó ń ṣe oríṣiríṣi tí wọ́n ń ṣe kí kálukú lọ ṣọ́ra ẹ̀ oríṣiríṣi pọ̀ ọwọ́ náà wọn kìíní kan mi ò mọ bọ́n ṣe pè wọ́n ṣá torí pé ẹnìkan ti sọ̀rọ̀ kan kó pé kò sí ọlọ́run kìíní kankan èmi tèmi bá tẹ pé mi fi ti gbọ́ mo gbójoojúmọ́ ni mò ń tún bá pé kò sí ọlọ́run kò sí ọlọ́run báwo ni yẹ báwo ni ṣe dẹ́kun yẹ báwo ni wọ́n ṣe bí ẹ̀sùn lélẹ̀ ayé ọlọ́run tó ṣètò tí kò pé ẹnì kankan síbẹ̀ rárá gbogbo láti ìjọ tí ìyá tó bàbá ti bá obìnrin sòtò ti lóyún iṣẹ́ ọlọ́run ní títí dìgbà tó máa fi bí ọmọ náà tí kò sẹ́ni tó lọ́wọ́ ń bẹ̀ títí ọmọ náà bá dẹ̀ ti délé ayé tí tó máa fi padà sọ́dọ̀ ọlọ́run ẹnì kankan lọ́wọ́ bẹ̀ tọ́lọ́run ni ṣé mo àwọn èèyàn náà tán àtẹ̀mí àgbà àtẹ̀mí ọmọdé mo sọ fún wọn ọjọ́ tó òjò bá rọ̀ bẹ́ẹ̀ wà nínú ẹ̀mí bẹ́ẹ̀ sí inú ẹ̀mí ẹ máa mọ̀ ọjọ́ tó òjò bá rọ̀ ẹ gbé kọ́ọ̀pù síta ẹ gbé mi sínú kọ́ọ̀pù yìí kọ́ọ̀pù tẹ́ fi ń mú mi ẹ gbé omi yẹn síbì kan gba ọjọ́ méje ohun tẹ́ ẹ bá rí inú ẹ̀ lẹ́ máa fi mọ̀ pé bí ọlọ́run gbà fún ọlọ́run ò gbà fún yín bẹ́ẹ̀ ni mo sọ tó a gbọ́dọ̀ wo inú omi yẹn kárí tàwídìí ń bẹ̀ tó bá rí tàwídìí kò ti mọ̀ wípé kó tètè yá tó ń bá kó fẹnu gbólẹ̀ kó padà sínú ìsìláàmù kó yá máa kírun ẹ̀ déédéé kó má sọ pé òun kó máa fẹnu ẹ gbólẹ̀ ṣé ipò lẹ́ ń wá débi tẹ́ ẹ dé yìí ni àbówó lẹ́ ń wá a ò ní afẹ́ ní ló dà nítorí a ò ní nǹkan ìyálẹ̀ fẹ́ ní ìyẹn ni kàṣínàtẹ́ yìí a ò ní afẹ́ ní ni kò sí irú kàṣínàtẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú àti lẹ́kọ̀ọ́ òun lóró orí tí wọ́n tó ń ṣe ìkàṣínàtẹ́ lóró orí ẹ̀ ọlọ́run mẹ́sí lára ló fi gbé ìkalẹ̀ àwọn oníròyìn ti pọ̀ lọ rẹpẹtẹ kò sí ìtòṣèlú ìtòṣe a ò ní afẹ́ nínú kàṣínàtì bí ọkàn bá dẹ̀ gbéra ń sìn tó bá lóun fẹ́ máa ṣe bí kàṣínàtì àfi tó bá wà lábẹ́ tí ò bá ṣe lábẹ́ àti mọ̀ yìí pé òun fẹ́ dàbí a ò ní afẹ́ nínú gbogbo a ò ní afẹ́ nínú a ò ní afẹ́ nínú Islam a ò ní afẹ́ nínú a ò kírun rí gbàtàn dẹ̀ nìkan àjàjà ni nígbà ẹ̀la ní tàdẹ̀bẹ̀ àgbà táwọn kan pé àwọn àǹjọ̀nù náà ń kírun fún ṣe àǹjọ̀nù náà lànà ìgbàmọ̀ kírun fún ẹ̀ẹ́dẹ̀ rí àyà mi ìlú ẹ̀rí fátẹ̀ náà lẹ́ ń ké alif bàtà àṣà tó wà ní òkúra náà lẹ́ ń lò ibi tẹ́ ti parẹ́ nìyẹn o ẹ ṣọ́ra gidigidi gan torí ìbínú ọlọ́run kò dẹ̀ mọ́ kékeré o ẹ ṣọ́ra o. Aláǹgèrè. ẹni tó gé ọ̀kùn jẹ́ kùrù ni oníkìtínú gbénú kìtìtà máa gbé ta kàṣínàtẹ́ mo ń sọ fún ẹ bí mo ṣe wà níbí báyìí apá mi kan ọ̀run ló wà apá mi kan ayé ló wà gbogbo ohun tí wọ́n ń ṣe lọ́run lèmi ń rí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo ń rí ni mi ò gbọ́n tó ń sọ wàláhì tàláhì bíláhì ìlẹ̀tìlá ìlà ìlà wà mo ń rí ni mo ń rí wọn mo dúpẹ́ lọ pé ọlọ́run kì mí láyà ohun tí mò ń rí láàrin ìṣẹ́jú kan téèyàn bá a second téèyàn tó lómi ìbárí wọn á gbègbè ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ohun tí wọ́n ń ṣe ni mò ń rí ṣùgbọ́n mi ò kì í gbọ́ àìmọye ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá kò ṣeé kó ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìrí ẹ̀ dábàá ní ká máa sọ àtàkò nǹkan tí àwọn ìrun táǹkì àtàkò wọ́n sọ pé tá a bá kú ní ìsìn
ẹgbẹgbẹ̀rún ọdún la máa ṣe nínú sàárè kò rí bẹ́ẹ̀ o rárá o kò rí bẹ́ẹ̀ o ẹgbẹ́ ẹgbẹgbẹ̀rún wọn bá sìnyàn sínú sàárè ó máa ṣe ẹgbẹgbẹ̀rún ọdún bẹ́ẹ̀ irọ́ o àwọn kálukú náà iṣẹ́ mọ̀ àwọn àfa mo sọ fún wọn wípé kọ́là náà máa ń wípé ànábì wípé àfa onítìlà kan á ní àfa onílàkàyè ìwọ onílàkàyè ẹni tó ọlọ́run bá dẹ̀ ti pè la àfa àáfìn tí ó fẹ́ fi jẹ́ àfa àáfìn tì lọ́dọ̀ for example nísìnyí wo láti ọdún kẹta rèé tí wọ́n máa sọ fún wa pé omi máa yalé ọ̀gbàrá máa yabi kan òjò burúkọ máa rọ̀ afẹ́fẹ́ máa fẹ́ tán bá dẹ̀ ti sọ tán ọlọ́run ti fún mi lágbára pé màá ní kò rí bẹ́ẹ̀ mo gbẹ́sẹ̀ lé ní ẹ kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ ọdún kẹta lélẹ́yìí ní sàǹfàrà bí ikú ní last year òjò tó rọ̀ ọbẹ̀ tó kó màálù lọ kó gbá kó wà wò lọ́mbẹ̀ yẹn ibi tí àánú ti ṣe mí nìyẹn pé ẹṣin tó wà lórí ìdúró omi gbé lọ tí wọ́n bá lẹ̀ tí wá sọ pé nǹkan kan báyìí fẹ́ máa ṣe ẹ̀ máa sọ pé a ò fẹ́ láti ibi tí mo jókòó ni mo ti ń pàṣẹ pé ọlọ́run àrà tán ló bá san ìyá tẹ́gùn máa ja èmi ò fẹ́ ń bì báyìí nílùú Abẹ́òkúta yìí mi ì dẹ̀ fẹ́ nìbàdàn mi ì fẹ́ lẹ́kọ̀ọ́ mi ì fẹ́ lọ́ṣùn mi ì fẹ́ ní Oǹdó mi ì fẹ́ lẹ́kìtì mi ì fẹ́ ní Ìlọrin ìmọ̀ mo wá rí pé àdúrà kò ṣe tẹnìkan mo gbogbo àgbáyé náà ni mo ń ṣàdúrà sí pé ọlọ́run jọ omi táwọn ló fẹ́ yà lẹ́yìn bí kan lómi yẹn ti ń bọ̀ nǹkan ló àwọn kẹ́nìmánì àwọn òbílẹ̀jẹ̀ lómi ẹ̀ ń wá bọ̀ kọ́lọ́n bá wà dá omi ẹ̀ dúró sọ́hùn kó má wọlé ìyàlé ń bí ara kó má yà ní sàkání wa òjò tó dẹ̀ máa rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni kó máa rọ̀ òjò wẹ́rẹ́ ló ń jẹ́ kí àgbàdo máa gbó kì í ṣe gbagba gbogbogbò kó má gbélé tèmi lọ bá tèèyàn kó má gbé tó lómi wà bá mi kó fi wá lọ́kàn balẹ̀ kó fi wá láyà balẹ̀ ẹ̀bẹ̀ mi lójoojúmọ́ sẹ́lẹ̀dà nìyẹn ibi tí mo ti ń pàṣẹ lélẹ́yìí. bàbá nítorí báwọn èèyàn tó bá ní ìṣòro kan náà ẹ tún máa ń bá wọn bẹ lọ́hùn. bẹ́ẹ̀ni láti níbo ni ìmísí àtagbára yẹn ti wá. gbogbo ẹni tó bá tẹ̀ ronú kàn mí òní mo sọ sáyé ìgbéyàn bá ronú kàn mí láti inú ilé ẹ̀ bóun fẹ́ rí mi gbogbo ìṣòro ara ẹ̀ àtán bẹ́ẹ̀ni tí kò bá fi tán kó yẹra ẹ̀ wò ìpóhùn lòun ṣe ara òun. ẹni pé gbogbo. bẹ́ẹ̀ni tó bá ronú kàn mí pé òun fẹ́ rí mi tó dẹ̀ ń bọ̀ lọ́dọ̀ mi ẹsẹ̀ kankan tó gbé ẹ̀ tó máa fi dọ́dọ̀ mi gbogbo àṣìṣe ẹ̀ gbogbo àìsàn ẹ̀ ń parẹ́ ni tí nǹkan kan bá tún sì ń ṣe lẹ́yìn tó rántí mi lẹ́yìn tó rántí nǹkan bá ti ń ṣe kó lọ yẹ ara ẹ̀ wò èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdúrà mi máa ń àdúrà tèmi Abẹ́òkúta yìí nìkan ṣe mọ̀ ń ṣàdúrà sí mo dẹ̀ wà lẹ́kọ̀ọ́ láti 19 gbọ́ọ̀rọ̀gbọ́ every Saturday ni máa wá sábẹ́òkúta every Thursday Abẹ́òkúta ni máa ti kírun jímọ̀ torí mo ládùúgbà tí mo ń ṣe sílùú yìí tí mi ṣe sílùú bíi kankan àfi bíbáyìí àwọn wá kìlọ̀ fún mi náà ni jẹ́ mo jókòó bí nǹkan bíi 10:30 àárọ̀ àwọn tó ń pè kí náà yí mi kó kán pé àdúrà mi kì í ṣe tìlú kan àdúrà máa wọ́n jáwọn ní sẹ́ráfù àkérúbà sẹ́ráfù pé gbogbo ayé ní kí n máa ṣe àdúrà mi kì í ṣe tẹ́nìkan àdúrà ìlú Abẹ́òkúta yìí nìkan ṣe mọ̀ ń ṣe àdúrà sí Ọbásanjọ́ nìkan tí mo sì ń ṣàdúrà fún nínú gbogbo èèyàn àwọn náà sọ gbọ́ àwọn ọ̀dà nígbà táwọn sì pa àdúrà mi kì í ṣe tẹ́nìkan. bàbá láwọn tó wá wà lókèrè tó ń wò wá sí báwo lọ ṣe lè jẹ́nu orí ọ̀fẹ́ tọ́lọ́run fún yín. bọ́n ṣe lè jẹ́nu ẹ̀ náà ni pé bọ́n ṣe ń gbọ́ ìkíní wọn máa dùn ṣé ẹ rí pé mi ò pẹ́ra mi lọ́lọ́run mi pé kọ́ máa ṣe gbá mi pé ẹ̀wọ̀n gbúdú máa ra jìnnì síwájú ẹ̀wọ̀n ẹ̀ní ìtàn kẹsàn pé báyìí ẹ̀rọ. Aláǹkéré. ká ronú ká pa àwàdà bá ṣe ń ṣe ìkọ́ ẹ rí pé adájọ́ kan wà nínú wa yẹn kò ní lọ́lọ́run lóògùn tán pé táwọn bá déwájú ọlọ́run máa ju wọn kọjá náà ọlọ́run tẹ̀ ní ju ẹ̀ kọjá àbí kankan àjò ni má fara kan ni lórúkọ tọ́lọ́run jẹ́ àjò ni má fara kan ni ìwọ náà wo bó ṣe ń ṣe ẹ̀ wo bọ́lọ́run ṣe ń dààmú ẹ̀ ṣé ó tó yẹ kí ìwọ náà máa tún dààmú ara ẹ̀ tún bá ẹ gbàfẹ́ lẹ́dàá yín kí ló gbé yín débi pálapàla tẹ̀ ń bá káàkiri gbogbo ó fẹ́ má sí lẹ́kàn bí wọ́n ti mọ́ wọ́n ṣe ń ṣe ìsìlámù tán fún náà kírun náà ń fìdí ẹgbẹ́ jókòó náà ń fìdí òòṣà jókòó kí lè rí gbà ń bẹ̀ òfo nínú òfo ni ẹ gbàfẹ́ lẹ́dàá yín nìkan ṣoṣo tí kò pé méjì tí kò lálámọ̀ràn kankan o rárá ìgbowó ìtàdé ìwí náà ó ti wà tipẹ́tipẹ́ nígbà táwọn náà máa dáyé wọ́n máa ń dá wákà kan à ń sọ pé àlùfáà súnà kí ẹ yé ẹ̀yin àlùfáà súnà ẹ jàre ẹ̀yin ló rọ̀run o ẹ̀yin ló tọ̀run bọ̀
ẹ̀yin ló mọ̀ bọ́rọ̀ ọ̀run ṣe jẹ́, ẹ̀yin náà lẹ́ ń ṣe ibà wọ̀nyí. Ẹ̀dá ń lépa òṣì, ó dẹ̀ ń pé kóṣì kó má tà ń wo, ẹ̀dá tó ń lépa ìyà, ó sì ń pé kíyà kó má jẹ ń wo. Ọlọ́run ti parí gbogbo nǹkan kalẹ̀, ká débi ká máa jẹ èlò lẹyẹ fi ń ra lásìkò tó máa jẹ, èlò lẹkú fi ń jẹ nínú igbó, ẹyẹ ń jẹ ọ̀fẹ́, ikú ń jẹ ọ̀fẹ́, gbogbo àwọn ẹranko ń jẹ ọ̀fẹ́. Ẹ̀yin ọmọ èèyàn lẹ́gbọ́n pé ibi ń pa yín, aláìmoore ní ẹ̀yin ọmọ Ádámù, aláìmoore ayé àti tọ̀run. Ìgbà wo ni kálukú ní kéèsì ẹ̀ èní oníye mọ́tò tó máa ra wọ̀lú ìlé ni, oníye mọ́tò tó ń kókòtà lọ láti bí báyìí. Ìjọba ni kó bá wa ṣe, ìjọba ni ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ tún tara yín ṣe kí má wí mi. Olórí ìjọba ni wọn kan bá wa ṣe, kọ́sàtàn yìí kọ́ tún lù ṣe, kí lù dáa kan tún lù ṣe. Ọlọ́run ló láyé, Ọlọ́run ló láyé, òun ló dáyé. Ìní tí ebi ń pa ẹ̀, Ọlọ́run ní bóun bá bá èèyàn méjì nínú ọ̀rọ̀ Bible, àwọn méjì ń lọ olóhùn àmúkọ wọn àfikàn lẹ̀. Olóhùn ó ní bí Ísírẹ́lì bá ṣe pọ̀ tó yẹn, ó lẹ́nu tó ń fẹ́ kẹ́ ló ń fẹ́ kẹ́, ẹni tó ń bá fìyà jẹ òun máa fìyà jẹ. Ọlọ́run ti fi hàn wípé ìjọba jẹ́ 10,000 èèyàn ló wà ní Nàìjíríà, 5,000 ló máa kẹ́yìn tó pẹ́ wá solution sọ́ra ara yín. Solution yẹn náà ni pé Ọlọ́run jọ, Ọlọ́run jọ, Ọlọ́run jọ, Ọlọ́run jọ, á lè yí padà. Ṣùgbọ́n ẹ ń dọ́gbọ́n sí ni, ẹ ń dọ́gbọ́n sí ni. Ẹ má máa lọ sin òòṣà, ẹ má máa lọ sin ìsìnkú sí káàkiri. Ìnira ẹ túbọ̀ ń pọ̀ sí ni, ìnira ẹ túbọ̀ ń pọ̀ sí ni. Ẹ jáwọ́ kúrò lọ́ra ìjọba náà ń bẹ Ọlọ́run ni lójoojúmọ́. Àníkẹ́ lọ wo mọ́tò tó wà ní Nàìjíríà, ṣé 30 náírà náà ń ta mọ́tò ni? Ẹ wo ilé tí wọ́n kọ́ jìnrà síbẹ̀síbẹ̀ ti gbé ebi o. Báwo ló ṣe jẹ́ pé ẹ̀yin ò ní làákàyè mi ju pé kẹ́ jẹun? Ebi ń pa wọ́n, èrè wọn ò dáa, kọ́ tún kankan ṣe. Kí ni kọ́ tún ṣe? Mélòó ni wọ́n tún ṣe nínú yàrá ẹ̀? Wòjọ́ tó ọmọ ẹ ti ń bú ẹ̀sọ́ kiri, tó rówó ilé ìwé san. Wòjọ́ tí ìyàwó ẹ ti ń béèrè, tó rí bùkátà gbọ́ lé ìyàwó ẹ. Ṣé ìjọba ló máa wá bẹ́ẹ̀ gbọ́ yẹn? Ẹ̀yin náà ẹ jí gìrì. Ẹ lọ ṣiṣẹ́ àgbẹ̀, kò sí bẹ́ẹ̀ ṣe máa wọ inú igbó lọ, tó bá máa dé owó ló máa mú bọ̀. Ẹ jókòó sáàrin ìgboro, ẹ máa tọrọ owó jẹun káàkiri. Ẹ tún tara yín ṣe, ẹ má bà tara yín jẹ́ kọlẹ̀. Ẹ má bà tara yín jẹ́, bẹ́ẹ̀ bá tẹ̀lé lanu báyìí pé bí ń pa òun, ọ̀tá Ọlọ́run ayé àti tọ̀run ni. Ó kébì fọlọ́run. Ẹnìkan wọ mọ́sáàsì wà wá ń jọ kan, ó ní kan ọjọ́ kan torí látàrọ òun ò jẹ òun lóhun ò ti jẹ òun ò ti mú, òun ò lẹ ò jẹ òun ò lè mú. Kí ni dé? Èmi dẹ̀ dìde bí mo ti ń ṣe náà fúnra mi tí mo jókòó, mo kówó ká lọ rò pé mo ń lọ fún un lówó. Adẹ̀dẹ̀ ibi tá ti ń ṣàlùwà mú ilẹ̀ yìí omi mo gbà kọ́kọ́ mú yẹn náà. Àbó bóyá ò mọ̀ pé omi ló fi ṣàlùwàlà. Kí ni dé tó ò jẹ tó ò mú? Ó kó kù sórí jíjẹ. Bó ṣe bínú wọlé ni ẹ̀kọ́ pé àgbàlagbà ni wọ́n kìíní kankan. Ṣé ọ̀bà gbá mi létí ni? Nígbà tó débi tó lóò jẹ òmù táwọn adẹ lòmí inú wọn sá sí mọ́dẹ̀ gbé fún ẹ. Kọ́kọ́ mú yẹn náà, kọ́kọ́ yẹn balẹ̀, ká mọ̀ bí tọ̀rọ̀ ẹ kù sí. Àfibìṣó lóore ní gbogbo ẹni tó bá bí ń pa òun, àfibìṣó lóore ayé àti tọ̀run ni. Ìjọba kẹ̀, ó ṣe dáadáa o. Kíní báwọ̀ débi tó ń ṣe báárà. Àrí ìtò tó yàn bá sílẹ̀kùn báárà fún ara ẹ̀, àrí ìtò náà lọ́lọ́ máa fi tẹ̀lé. Bẹ́ẹ̀ ṣé o bá sílẹ̀kùn báárà fúnra ẹ̀, àrí ìtò náà lọ́lọ́ máa fi lé lórí. Àrí ìtò náà ẹ̀ á máa gbà á máa pọ̀, ṣùgbọ́n irọ́ kòkà náà làwọn máa ké. Àwọn oníbàárà kan jọ ṣe báárà kó bá ti rówó oúnjẹ ọ̀hún lóòjọ́ kan pa báárà tí kọ́ dẹ̀ máa lù kọ́ máa lọ sí ẹlẹ́dàá wọn ni. Ṣùgbọ́n báárà anybody wá sí fúnra ẹ̀. Wọ́n kún orí mídíà lóríṣiríṣi tí wọ́n ṣe. Ẹ̀kọ́ máa tọrọ owó kiri ẹ̀ fáìn báárà. Gbogbo tọ́dẹ̀ ṣe ẹlẹ́dàá wọn ò ṣe o. Àìṣe ẹlẹ́dàá wọn ni kò jẹ́ kí ẹlẹ́dàá wọn bá wọn lọ́wọ́ sí. Tẹ́lẹ̀dà ẹ̀ bá ń ṣe nǹkan ẹ̀rí pé kíákíá tó bá ti bù, bó bá ti ń bẹ̀ ló máa dé, bó bá ti lù ló máa yọ. Ẹ bá pé ìjọba, wọ́n pè kìnní kan, wọ́n pè kan. Ó kè gbogbo àwọn tẹ́ ń pé kó lọ dìbò. Ṣé bí láti inú ilé wa náà ti jáde lọ dìbò? Ṣé bí àjọ rìn, àjọ ń sùn, àjọ ń jí náà ni kàn tó lọ dìbò kan tó wọlé? Ìjọba pé ìjọba ò dá, ẹ̀yin lẹ́ ẹ̀ dá, àwọn ọmọ tẹ́bi náà ni ò dá. Ẹni kan wọ̀ wá láti sọ́mọ̀ kò lóun fẹ́ bá àṣejọba ń bí. Rárá o. Ọmọ tẹ́ẹ̀bí ló jáde lọ́nà dìbò wọ́n dẹ̀ wọlé ẹ̀rí wọn tó wá ṣe tó ọba dá ẹ̀yin gan lẹ́ ò dá nǹkan tẹ́ẹ̀ pòdùsì nìyẹn ẹ̀yin lẹ́ ò dá nítorí ẹ̀ẹ̀mọ̀ lọ́hùn yín lọ́kan
ẹ ní láti mọ Ọlọ́run nìkan ṣoṣo ànábì ọmọ ẹ òjìṣẹ́ ẹ̀ ní ẹrúsìn ẹ̀dẹ̀ ni. bàbá iléyá ń bọ̀ iléyá ti di ìmọ̀ràn wo lẹ ní fáwọn èèyàn bá ṣe ń palẹ̀ mọ́ fọ́dún iléyá báyìí. ìmọ̀ràn kan ṣe yẹn náà ni kí kálukú mọ wọn ara ẹ̀ náà ni ìwọ̀n níwọ̀n èèyàn gbọ́dọ̀ mọ wọn níwọ̀n ó yẹ kí èèyàn mọ wọn ara tiẹ̀. ẹni tó fẹ́ wá láti ìlú òyìnbó mo wà nílùú Ìyó ṣé Jamiu Dìdìsọ́lá ọmọ dára tán Àjàní mo wà nílùú yẹn máa bọ̀ gbogbo tẹ́ ń bọ̀ gbogbo tẹ́ anything ó ti di rọrùn everything ó ti di rọrùn tẹ́ bá ti ń gbọ́ràn ni o ìjọba mọ̀ pé òun lè gbọ́ràn kọ́ má dé sáka ní mi o ó lómi fún ara ẹ̀ ló bá tara ẹ̀ jẹ́. bàbá báwo lèèyàn ṣe ń bá tirẹ̀ jẹ́ fún ara ẹ̀. bí bẹ́ẹ̀ ṣe ń bà tẹ ẹ̀jẹ̀ fún ara ẹni pé ọmọ wàá wọ ọmọ ọ ní kó kéwú kò kéwú ọ ní kó kàwé kò kàwé ọ ní kó kọ́ṣẹ́ kò kọ́ ó kàn ń ba gbogbo ẹ̀ tètè gbogbo nǹkan tó ní kó ṣe tí ò ṣe yìí láì kò ṣe yẹn òun òrédè ń ó lè wà lọ jalè kan wá sọ sẹ́wọ̀n ọdún mẹ́wàá tó bá lọ ẹ̀wọ̀n ẹ̀ tó bá dé àfi tó bá tún ṣe ẹ̀wà kọ́ṣẹ́ kó ṣe ìtì nǹkan tó òbí fẹ́ kó ṣe ló ṣe máa gbádùn gbogbo àríṣẹ́ má ṣe ń bàtàrà ẹ̀jẹ̀ ni àríṣẹ́ má ṣe ń bàtàrà ẹ̀jẹ̀ kó wá owó máa pẹ̀ mọ̀ kí ló máa rògbò ń jọ̀fẹ́ rárá o ẹ sì ní ẹ wà ní wa ẹni tó yẹ kó máa jọ̀fẹ́ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú oògùn ojú ilẹ̀ ó sì máa jẹ ẹ̀bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn jọ pẹ̀lú oògùn ojú Ọlọ́run atóyin lárùn ṣe. Aláǹgèrè. ṣe rí obìnrin problem kan tó obìnrin ní òun náà ni mo ń sọ gbogbo gbà àní tó obìnrin bá rí nǹkan tó wù kó lọ nǹkan tó bá wù obìnrin ni kóbìnrin mú nǹkan tí kò bá wù kóbìnrin filẹ̀ ọ̀nà wípé obìnrin á ti rọ́kùnrin tó wù òun dáadáa ọkùnrin tó wù á máa rìn ilé pàṣẹpàṣẹ ọ̀dọ̀ ẹ̀ ó rìn ẹ̀ pé kó sọ fún pé lágbájá jọ mo fẹ́ fẹ́ bó bá àìkò tara ẹ̀ lọ́pọ̀ yóò ti tara ọ̀ dànù báyìí wọn ò tara wọn lọ́pọ̀ wọn ti tara wọn dànù mo fẹ́ wọ́n á dẹ̀ fẹ́ àwọ̀ condition tó wà á dẹ̀ fẹ́ á dẹ̀ máa gbọ́ tiẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní sọ ó dẹ̀ ti mọ èèyàn kan lórí burúkú ọmọ jàgòdà onímùkúmu ni ìyẹn ló máa wá ó ti mọ̀ pé olórí burúkú ni ó dẹ̀ rò àwa kọ̀nùsẹ́ pòun fẹ́fẹ́ wa wá gbà fún ó dẹ̀ rò olórí ìrè ò lè sọ pòun fẹ́fẹ́ olórí burúkú wa kọ̀nùsẹ́ pòun fẹ́fẹ́ wa wá lọ fẹ́ bó bá fẹ́ tọ́jọ́ bá wá délé tí àtijọ́ àtẹ̀mí tó bá dọ̀ràn tó bá dé wọn wàá tó wá bẹ̀rẹ̀ sí ní pàṣẹ ìrìn òṣì wa máa rìn kiri ò tún bẹ̀rẹ̀ sí iṣẹ́ lẹ́hùn nìyẹn kí ni dé tó obìnrin fi rọ́kọ̀ tóhùn tí èrè sọ pé lágbájá mo fẹ́ fẹ́ o ẹyẹ yẹn dánwò ẹ jẹ́ kàn obìnrin dánwò láti sìn ẹ rí pé ọkọ̀ bẹ̀rẹ̀ sí dánwò láti sìn. ṣé ìgbà tẹ́yìn wà ń bọ̀ ìṣòbìnrin ti yẹnu kẹ̀yìn rí. bẹ́ẹ̀ ni èmi láti pèlè lèmi ti mọ ohun ara ti tèmi àti pèlè ni mo ti mọ ohun ara mi tòkè mi tó pé kí n tó pọ́ mọ́ ogún ọdún mo ti níyàwó pìtìpìtì kí n tó pọ́ mọ́ ogún ọdún mo ti níyàwó pìtìpìtì. ẹ ti wà nínú ìgbéyàwó tí ó ti lé ní 70 years nìyẹn. bẹ́ẹ̀ ni ó ti lé. tóbìnrin bá rọ́kùnrin tó láì. kó lọ bá pé kó jọ òun fẹ́fẹ́ kò sí irú èpè tí n ti ṣe fún àwọn ọkùnrin tán bẹ́ẹ̀ ni ó rí obìnrin tó máa bí mọ́lẹ̀ ọmọ mẹ́rin lóbìnrin máa bí àádẹ́kọ̀ á kó lọ bòmí á máa káàkiri obìnrin ló máa dánmọ tán gbogbo obìnrin ọmọ lè pè mẹ́ta mẹ́rin ọ ń fàyàrán ni á fàyàrán bàbá ọmọ wa rìn ìranù káàkiri ọ̀pọ̀ ṣùà bá ṣe ń sọ yìí náà ń gbọ́ orí ojoojúmọ́ lórí rédíò ni ẹjọ́ ẹgbà mi wọn tí jẹun jẹta ẹgbà wọn tí jẹun tán ọmọ wà nílẹ̀ ọmọ kúnlẹ̀ ọmọ àsanwó iléèwé ta ló rán ẹ ń ṣẹ́ ìwọ̀nba téèyàn bá bí wọ́n bá tó apá ẹ̀ka láti tọ́ tó bá dé ẹ̀wọ̀ má bì rárá kò ràn yàn ò sí ń bẹ̀ ìwọ ọmọ tó bí máa wọ̀ ó máa dàbí ejò tó kọjá lórí àpáta. omi ní mínì tó àwọn olómi wà tí wọ́n wáyé tán òbí mọ́ kán tó lọ Ọlọ́run fẹ́ràn wọn ni ṣe bí ẹ̀kan ṣe tó wọ́n bí wà làwà fi bímọ kìíní àbí kejìlá bí kẹtàlá bí kẹrìnlá bí ká ṣe bí ẹ̀sán ni tádé ọ lè bí tó gún ìranù là ń bá káàkiri ẹ̀sán pé ìyá bí wà lẹ́ẹ̀kan bàbá bí wà lẹ́ẹ̀kan ń la sọ wípé àbí kan ṣo kí ní dé táàdé dádúró níye ìtàn tí táàtì bí. ó jẹ́ ẹyọkan làánà máa bí. ẹgbẹ́ ẹ̀ ní ó ti tó ṣe bí ẹ̀sán ni. ẹ̀sán ọmọkùnrin yìí bí. ṣe nígbà ẹ̀rùn kọ́kọ́ mo bí èmi ọlọ́mọ púpọ̀ gidi ni. ewu kan máa bì fúùdù ti gbówó lórí àbíbí kéde kan ní tìwí kàn máa bí iye tán bá lè bì. ebi máa pọ̀ mọ́ mi máa pàyà wọ́n máa rìn pàṣẹpàṣẹ kiri
gbogbo ẹni wà lẹ́rìí jẹ́ kó gbádùn. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Wọ́n sọ pé Ọlọ́run láti oyún ọjọ́ kan dọmọ ọjọ́ kan nǹkan ribiribi ni o, láti ọmọ ọjọ́ kan títí wá di ọmọ ọdún 10. Iṣẹ́ ńlá lọ́lọ́run ń ṣe o, iṣẹ́ ńlá lọ́lọ́run ń ṣe o. Ìjọ táwọn bí wà nísìn àwọn bí ọmọ òkú ń jọ èmi òkú, ọjọ́ kejì táwọn bí mi ọmọ tó kú èmi òkú, ọjọ́ kẹta ọjọ́ kẹrin tí pé oṣù kan yanjú pé ọgbọ̀n ọmọ ni mo ti fi ra rí, lọ́lọ́run ti fi ṣe sàrà fún mi. So ẹ wá ṣírò oṣù kọ̀ọ̀kan lọ́nà iye ọdún yìí 98 years ẹ ṣírò ọgbọ̀n ẹ̀mí yẹn lẹ́ máa fi lò tẹ́ máa fi páyà Ọlọ́run, tí kì í pé kàkà kẹ́ dúpẹ́ wọ́n ní kàkà kó wẹ̀wọ́ kó wẹ̀sẹ̀ kó tún bá pàlápàlà jègbèjègbè ló ń bá ká. Ẹ ronú kẹpìwàdà, ẹ gbà fọ́lọ́run kan ṣoṣo, kò síbi tẹ́lẹ̀ dọ̀gbọ́n sí. Àbújá ò sí lọ́rùn ọ̀pẹ bí ẹ ṣe gbìlẹ̀ bá ṣe sọ̀kalẹ̀, bẹ́ẹ̀ ṣe gbìlẹ̀ bá ṣe sọ̀kalẹ̀. ẹ mọ Ọlọ́run nìkan, ẹ dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ò dá ilé ẹranko, èèyàn ló dá ẹyẹ yé hùwà bí ẹranko ló ń bóbìnrin sùn tí kì í sanwó ẹ̀. Ẹranko ní kìkì dàrú ara wọn, wọ́n ń bára wọn yọ̀, wọ́n ń bára wọn dunnú, wọ́n ń bára wọn kẹ́dùn. Ayé ìlú ti dáa fún ìjò kẹ̀sì dáadáa torí ìgbà tẹ́ bá yọ sọ́hùn. Yẹmọ ọmọ tẹ́ bí ń bí iṣẹ́ ọmọ pẹ̀rẹ̀ ru ọmọ ìṣègbà ẹ̀ kò lọ́nà. Ẹ̀yin náà níyà ẹ̀ ní bàbá ẹ̀ ní ìpọ̀n lápapọ̀ lọ́rùn. Ta ló máa wá pàdé ẹ̀yin jẹ́ tẹ́ ìbá kú? Ńgbà tẹ́ bímọ sáyé ẹ wẹ́kọ̀mù ẹ̀ pẹ̀lú nǹkan oríṣiríṣi. Ìgbà tẹ́ ìgbàdẹ̀ ti kú yẹn, ta ló ń bà pàdé yín? Kí náà fẹ́ fún yín jẹ, kí náà fẹ́ fún yín, ilé òun náà fẹ́ fi yín sí? Yọ̀ǹda tẹ́ ṣe bí ìpọ́ Ọlọ́run ti yọ̀ǹda fún yín, Ọlọ́run ò yọ̀ǹda fún yín o. Òun ló sì ní nǹkan ètò gbé nǹkan ẹ̀dá ní o. Pákó ìwúrò mọ̀rí lẹ́nu yìí o, tẹ́nu yín bá dùn kò sí ní tẹ́ fẹ́ jẹ sí o. Èmi ń sọ tọrọ fún yín, ẹ ronú kẹpìwàdà, pálapàla lẹ́ ń bá káàkiri àtàgbà àtọmọdé. Bẹ́ẹ̀ ni o. Wọ́n tún sọ fún ẹranko, ajá kan wà ní ilé ọ̀rẹ́ wa ní kìnní bẹ́ẹ̀ ní ibi Bágà. Ajá ẹ̀ tó bá mọ́bìnrin wá bá ajá ẹ̀ 25,000 náà ń gbà kó gùn ọ̀ lẹ́ẹ̀kan ṣo. Ṣé ìyẹn wá dà? Ó dà. Ó dà, owó lọ́lọ́run fi pa, ẹ wo owó lọ́lọ́run fi pa, ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Àádẹ́ náà kì í fi tìjú kárùn-ún, wọ́n wó iye ìtìjú tán ti fi kárùn-ún tán ti sọ gbogbo ayé dé abirùn tán. Gbogbo ìyàwó ilé tèbí ń pàtẹ́ ọkọ̀ fún lówó tẹ́nìkan wàásà wá bó ṣe fẹ́ jẹun. Àwọn yẹn kẹ̀nìyàn ní owó mọ̀rú gbúdẹ̀ tó wà lára ọkùnrin tó fẹ́ gorí ẹ̀, àárọ̀ sí lára ọkọ̀ náà tún lọ lù. Nǹkan tó sì fi pọ̀ lórí ilẹ̀ nìyẹn. Ẹ̀rù yẹn ebi ń pa yín, lórí ìjọba ló máa fún yín lówó, ló máa fún yín ní jíjẹ. Mo tẹ́ kọrin fún Tinubu àbí kí nǹkan gbogbo. Káyé èyí tòrò kó tòrò mínímíní, kó bu máma bẹ́ nígbà tìẹ o, káyé má parẹ́. Káyé èyí tòrò Tinubu kó tòrò mínímíní, kó bu máma bẹ́ nígbà tìẹ o, káyé má parẹ́. Ẹni dèrú lérú máa tọ̀, ilé tèlété máa yé, hùhùn inú ẹ̀ lẹ́dẹ̀, inú ẹ̀ ní gbé. Káyé èyí tòrò kó tòrò mínímíní, kó bu máma bẹ́ nígbà tìẹ ò, káyé má parẹ́. Wọ́n sọ́hun kò káàkiri bí 17 country ni wọ́n ti ń kó mi jẹ. Ó ní túmọ̀ ìgẹ́ta sí mi. DIGESOLA. Wọ́n ní kẹ́tẹ̀ lórí Google, ẹ bá bá ń bẹ̀, ẹ̀mí agùn. Àmísà, Ọlọ́run ní fọdún ìṣàṣẹ. àmísà, náà, ẹ ṣe, náà, Ọlọ́run ní dàlákà yìí. àmì o, àmì o, ó ti dá lánàá, ó ti dá lé, ó máa dá dọ́jú alẹ́. àmì o, àmì o. Ṣùgbọ́n táwọn èèyàn bá fẹ́ wá, wọ́n ní nǹkan ṣe tàbí tó gbọ́rọ̀. Tọ́n bá ti tẹ dìde sọ́lá nínú fóònù ọwọ́ wọn á gbórúkọ mi jáde. Alhaji Sefiu Alao Adékúnlé bàbá oko gbogbo kírakíra. Ẹ kí ló wá fa rushing ni mo ṣe rushing bẹ lóṣòdì. Aláǹgèrè. Rẹ́kọ̀dì kan tẹ́lẹ̀ èmi lọ́gá olórin o lẹ́gbàmọ̀ ní ìṣàbí o àtàgègè pátá. Bẹ́ẹ̀ ni mo ń jagun lágége ń gba ẹ̀rìn. Ogun kí ni? Ogun orin yìí tá à ń kọ yìí náà ni. Èló tẹ̀ ń jagun ṣe bá Abẹ́òkúta lẹ́wà. Rádà fún yín Abẹ́òkúta ni mo wà. Ṣùgbọ́n. Ó yá ẹ̀jẹ̀ jọ máa wo àǹgẹ̀rẹ̀.